monini. Modeji. Mo bá tẹ́tẹ́ kan lọ́gbà. Bá fẹ́ tẹ́ wá lọ́gbà. Kérésìmesì fẹ́ dé. It's all fun and games till the tables turn. You don't get body, no cool body, oh no. The sky could vanish and hell would fall. Oh my brother, I go red. Biku ile o baniyo, tode ole muni. I too sabi badi. Oh lo ṣe jesi. Ikú tí ojú gbà ẹni o, òwe ló ń pa fún ni o. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Àìsílé olóngìní, ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ́. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò lóko. Okay, Jason, you know what? We need to talk. Mom, if this is about me traveling back to the States with you, Emma bother so we were telling you, just don't bother. Jason, I am your mother, and you're going to do exactly as I say, okay? Well, tó bá jẹ́ pé nǹkan tí Emma sọ nìyẹn, ṣé rí gbogbo nǹkan tí ẹ ṣe tí lè fi jóná, ó bu ẹ ní gbogbo ayé máa bá yín gbọ́. Mom, Jason is my son, you know, and he tells me everything, including drug business. Borokini. Where are you going like this? No, Wale Sobata. My crown. Does it seem like it goes over you? I don't know. Yeah, I don't like this one. It's okay, over. Yeah, let's go. Oh. Wow. I could be there for you. I will. That I'm always with you. Ayọ̀ ọkàn mi. Olólùfẹ́ ọkàn mi.
should be asking you that because you've been living somewhere. No, I can't feel. How are you? Fine. You miss me? Yes. Don't worry, I brought something for you today. As long as you dance, that's the first one. Come on, give it to me. Come on, give it to me. Hey, Jimoba, hey, Jimoba. Oya, eto. Lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Manikora mi wà ṣe gbọ́. Ó yẹ kí kábíyèsí ẹni pọ́n ṣe o. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ dìde. Ó yá, ta ló lè jó jù láàrin yín? Èwo lẹ lè jó? Ó yá, ẹ jó anyone. Please play music. Borokini. Bó bá rọ̀ ṣáájọ́ lọ ni ó. Ó ní tèmi o, ìwọ ni ọkọ mi. Ìfẹ́ rẹ̀ lọ́kàn mi ó tutù bí omi àmọ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ṣo fẹ́ pẹ̀ fún lára mi? Kí ni? Súnkúrò wájú mi jàre, kí ló ṣe yẹ? Ìwọ náà rọra. Ìmẹ́ tó gbé ṣubú. Ṣé mo ní ojókòó? Ẹ má bínú kábíyèsí. Ẹ má bínú. Àwọn ọmọ òde òní ti wá bàjẹ́ báyìí. Jókòó. Ẹ ṣé o kábíyèsí. Ó dẹ̀ ṣú ọ̀pọ̀ ọmọ ìyálóde ni. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Yẹni bò ní. Ta ló pè é sí? Ẹ̀yin náà ni mò ń bá sọ̀rọ̀. Ẹ̀yin náà ni mò ń bá sọ̀rọ̀. Àmọ́ tó bá máa pè mí wà ní Yẹni. Ó gọ̀ ọ́.
ìbàjẹ́ wú ẹlẹ́wù gidigidi gan. Ẹ má bínú kábíyèsí. Má bẹ́ẹ̀ mi wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ya o. Àkọ́kọ́ ó kọ́kọ́ gun orí bíbá ẹ̀. Ìyálóde tó jẹ́ ìyá ẹ̀ wọ́n gun bírí gbogbo ọjọ́ ni wọn kò jọ ń yàn lọ pé yóò ń bọ̀. Ẹ má bínú kábíyèsí mi ní ṣe rẹ. Wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ yà. Ẹlẹ́ẹ̀kejì ó tún lanu gbàgà ó tún pè mí yẹni. Ẹ má bínú kábíyèsí. Wò mí dáadáa àjọ sí sàwáwò. Ọ̀rọ̀ wa náà ló jẹ́. Ọ̀rọ̀ ìwọ àti ta ni? Kábíyèsí. Jọ kí lọ̀rọ̀ tó ń sọ náà. Ọ̀rọ̀ ìfẹ́ wa náà ni. Ọ̀rọ̀ ìfẹ́. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ìfẹ́ wo? Èmi ni ẹwà tó mi. Ó jẹ̀bi. Mi ì mọ̀ pé wà tó mi ni ẹ́. Ráìsì tó mi mo pè ẹ́. Kábíyèsí ṣé mi ò dá tó ni? Ó dáa. Ó dáa. Àmọ́ mo mọ̀ pé dídá ní lẹ́vù. Ọ̀rọ̀ tí mo sọ yẹ. Kò yé mi kábíyèsí. O ṣe rẹ́rìn. Ṣọ́ra àwọn ọkùnrin tó máa ń rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ nínú pàkúrọ̀ yẹn tó máa ń ṣe irun pípọ́n nǹkan kan báwọn àwọn tó dáa fún nìyẹn. Ṣé o mọ òórí mi ò rí wọ ni. Àwí tó tiẹ̀ fẹ́ gun kíní wá bá mi lókè ó ní ṣé òun ò dáa tó. Pẹ̀lẹ́ dáadáa dáa jù ẹ lọ o. Má wàá ṣàfihàn wá bá mi sọ ọ̀rọ̀ báyẹn mọ́ ọ. Ìwọ tó yẹ kí n fún nǹkan náà àwọn ẹ̀ṣọ́ mi kó máa bá mi manage orí ibi kíní ìgbàlẹ̀. Èmi náà. Kábíyèsí. Mo rẹwà tó mi tó ń le jùlọ ńgbà tí mo wọ ààfin. Ṣé kò sí ṣé ń jà ni? Ìwà tó mi. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Jà. Ní àtẹwà tó mi ní jà kankan àbí ṣé mo jẹ́ ní tí ó ṣe jà tán. Ó yà mí náà lẹ́nu. Àmọ́ kí ló lè fà á tí ó fi le ju bọ́tà kúrò náà ààfin? Kábíyèsí. Wọ́n máa wọ́n tiẹ̀. Ó burú kábíyèsí. Àmọ́ mi ò lè rí kí n má wí o. Kí ló ṣẹlẹ̀? Inú yín dùn yàtọ̀ lónìí. Kí ló ṣẹlẹ̀? Inú mi ò gbọ́dọ̀ máa dùn. Because I'm thinking of proposing. And I think... You're thinking of proposing to Ewato? Woman disappoints me. Pity báwo kábíyèsí? How will you be thinking that I'm thinking of proposing to Ewato? I'm talking about Lulu, of course. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan kábíyèsí. Lulu. Kí ló ṣẹlẹ̀? Kò sí kábíyèsí, ẹ̀yin lẹ mọ ohun tẹ́ rí. Èmi kọ́ I have my reservations kábíyèsí about that girl. Reservation? Yes kábíyèsí. Báwo? Kábíyèsí, I don't think that girl is good enough for you. Ẹ jẹ́ àwọ̀ báyìí. Kábíyèsí, ẹ jẹ́ àwọ̀ báyìí. Èmi nígbàgbọ́ wípé ó máa pé yín tẹ́ ẹ bá fọwọ́ mú ọmọ tó jẹ́ ọmọ ìlú wa yìí. Ẹ mọ̀ òun mọ gbogbo nǹkan tó rọ̀ mọ́ ìlú wa. Ní á tún pẹ́ ẹ̀yin náà lọ́wọ́ ní ti ṣíṣàkóso ọmọ tó máa ṣá tó mọ̀ ṣe. Ó yẹ yín kábíyèsí. Ibi tẹ́ ẹ náwó sí yẹn. Ó yẹ níyì. Kábíyèsí. Ṣé o rí? Ẹwà tó mi kì í ṣe ọmọ tí mo fẹ́. Lulu is what I want. Ọmọ tó ń sọ pé ó máa ṣá ó mọ̀ ṣá. Ìjọ kan náà ló mọ̀ náà. Ní ọba dẹ̀ ní olórí láàfin. In fact, for someone like Lulu that learns fast,
Bó àṣà àti ṣe tó sọ pé wà tó mi mọ́ ẹ, ìlú ló máa grab. Ìyẹn kéré jàre. Lẹ́nu ìgbà ó sígbà ọ̀rẹ́ tí a mọ̀ pé bóyá ó máa lè gbájúmọ́ gbogbo àṣà àti ṣe. Kábíyèsí, ó dá ìpẹ́ ti gbàgbé o. Pé? Good. Ọmọ tẹ́ ń sọ yìí, tẹ́ bá wá kọnu fẹ́ sí nǹkan, tó bá lóun ò ṣe. And you and I know how bad you are when it comes to handling rejection. I told you earlier, I said we kissed. That is enough saying. So information something. Oh, you didn't hear me. Ah. Enough saying. And about my emotions or anything, I don't think that can happen. Don't worry. I know you're trying to look out for me. Don't worry. Kábíyèsí. Remo. Tèmi yé mi o. Èmi náà yé mi. Ǹbá ní ẹrù dáadáa o. Mo ti rò pa. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní iléeṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Borokini. Oye ní kí ló ṣẹlẹ̀? Ṣó wàá gan owó yìí? Ó ṣe pàtàkì kí n rí ẹni. Kí ló ṣẹlẹ̀? Ta ló sick? Tó ṣe mí gan ju pé mo sick lọ. Kí ló ṣẹlẹ̀? Talk to me, what's wrong? Yẹni máa kọ́ ní ìfẹ́ sí ẹ. Ta ló sọ yẹn fún ẹ? Òun náà ló sọ fún mi fún ẹ. O ò lè gbà ọ́. Ìtumọ̀, what does that mean? O ò lè sọ wípé o mọ̀ pé mo nífẹ̀ẹ́. Èmi ló yẹ kó fẹ́ kó ń ṣe yẹn ni. Please stop. O lè deny pé o mọ̀ mo ṣe. Stop. Stop. I love you. Wait, we can't do this. Stop. Shoot me, Stop. Lenny. Malo. Stop. Be going. Leave. Yes, please leave. Wait. What? Ta ló sọ fún mi pé mo sọ pé mo ṣe ilẹ̀? Kí ló wá ń sọ? Kí ló ń wò ní sọ sí? Lóòótọ́ mo nífẹ̀ẹ́, but I don't
love your brother too. What did you just say? Ṣé o mí nìkan tó sọ̀rọ̀ àbọ̀ ìṣàwọ̀dà? Ó yẹ ní èsì ẹ̀kọ́. Nǹkan tí ó ṣe rí báyìí, and I think what is logical for me is space. Malero dada. No, I don't think you're actually doing it. Space. After this. Kí ló fi mí pè náà? But this is practically what the English call Nisuru Jackie Soro. You're basically trying to eat your cake and have it. Please. Don't make me choose. Just relax. Stay this room. On sorrow space. So, Tani, who are you for? Don't make me choose. I just said this. Don't make me choose. Joe. Things were already complicated already. No, this is just... No, don't do this. Don't do this. Oh, we're responsible for nǹkan tó ń ṣe. Ṣó mọ̀ bẹ́ẹ̀ ṣá? I don't care. But I do. Tó bá dẹ̀ continue pẹ̀lú gbogbo ìwà pálapàla yìí, I am going to cut my conversation with you, and I mean it. See, I am trying so much to be there for you because you feel empty. Gbogbo wa òṣì tó ń wù yìí, mi ò like her, and I won't take it. Okay. Yeah, I'm sorry. Then go and tell that to her. Lọ sọ bẹ́ẹ̀ fún wọn. Ṣáà rẹ̀ ti wá balẹ̀ báyìí. I am not okay. Kí ló dé? Oh, jẹ́ kí n jáde kúrò nílé. I feel like a prisoner in my own house. Jason, you must have done something. I didn't do nothing. Okay, farabalẹ̀. Breathe. Ó ṣáà máa ń ká gidi borí bíi ti bàbá ẹ̀ ṣáá ni. I wish I was comfortable being a prisoner in my own house. You don't know how it feels. No, mommy, I don't want to hear it. I am done. I am so done, okay? Ṣé o mọ̀ pé tí o bá ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn DJ pẹ̀lú àwọn other drug lords ni, ẹ mọ̀ pé this is what we should settle between ourselves. Ẹ wo mommy, gbogbo nǹkan tí mo fẹ́ sọ ni mo ti bá yín sọ. Mi ò ní anything láti sọ mọ́. I am leaving and I have to go with him. Ọmọ ọmọ yẹn lọ. Yeah. Bí $10,000 nǹkan ṣé tí n bá fún ọ níyẹn ṣé ó lè yí ẹ lọ́kàn padà ṣá tàbí yí ẹ lóhùn padà? I mean $10,000 in dollars. Mi ò sọ pé náírà. So you think $10,000 is what will buy him off? Really, mommy? My son? So, I believe we are all aware of what is expected of us on this project. I would want to thank everybody for our commitment so far on this project, and also want to urge you all to not relent. I really appreciate you all. Also, I would like to involve Bakuro into land acquisition and all. The intention is to take Bakuro to the pinnacle of development. That's very good. Yes, thank you. Ṣé ẹnikẹ́ni ní ìbéèrè? Okay. In the absence of that, I would like to adjourn this meeting. All right. Thank you. Oyini, please wait behind. Mo ti ní kí wọ́n lọ mú wine wá. Oh.
So it's celebration time. Yes, it is. Thank you. So how do you manage to put all of this together and still come out with this brilliant activity? Well, if I must say, I must attribute all this success to not only me, but to my teammates. Yes, we work night and day just to ensure that we get and achieve our goals and aims. So me, let's say me nìkan àgbà oríyìn fún gbogbo ìṣeré tá à ń ṣe ní company. One more bit, teamwork. You can undermine. All right. Teamwork is very, very important. Very, very, of course. Sorry. Don't worry. Thank you. You can go. Well, a toast to success and more development. Amen to that. Well, actually, ó ní nǹkan tí mo fẹ́ fi tó ẹ létí. Akini. Yes. Lọ́ládé ni. Yes. And what about Akini? Ṣé ìwọ rò pé a lo ọmọ yẹn bó ṣe yẹ ká máa lò? Okay. Now, this lady is smart. She's intelligent. Lolade has got a very good working relationship. She's not doing enough here. I still seem not to understand what you said. Why don't you just go straight to the point? So, wàá sọ pé gbogbo nǹkan tí mo sọ yìí ò yé. O mọ̀ pé she is smart. She's hardworking. Okay. So we pay go smart. But I still don't understand. Just go straight to the point. Kí ni nǹkan tó ń gbèrò láti sọ? Ọ̀rẹ́ ti yé mi. Ṣé nǹkan tó ń try láti sọ nísìnyí wípé bóyá iṣẹ́ tá à ń gbé fọ́mọ yẹn ti pọ̀ jù àbí kó lè handle pressure? Oyiniyi, I understand you and I know you. Okay? Ìwọ fi gbogbo rírò yẹn fílẹ̀ fèmí. Jẹ́ kí èmi máa ro gbogbo ẹ̀. Kí ló fẹ́ dọ́nà mi fún wa? And well, mo fẹ́ fi tọ́ ilé tí náà ní kó o mọ̀. Borokini. Ṣebí wọ́n ní bọ́lọ́dẹ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ni. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá ó lọ́wọ́ àfojú fẹ́ ni ọba ò lè sí lọ ibi táwọn wà kò lè sí lọ ẹyẹ ti sọ̀rọ̀ ti sọ̀rọ̀.
àjọmu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú. Yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. Mo ráyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra. Wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú.